Alakada, who you there to see? Alakada. Watch the doings. Watch the packaging. Oh. Packaging deep, but the account is on zero. Flexing for the gram, you be social media hero. Alakada Genzi, living for the doings, bury your friends, catch us for the shooting. Shakara, oh, packaging deep, I'm a Alakada, yeah. Enter the mainland, go find your way. Taxes and buses, you know fee pay. Last night for the club, you buy one champagne. Today for your street, you dey feel the rain. No be a mansion, no lucky phase one. Borrow the key just to show you're the done. Filter your life till the color is pale. Selling the dream, but the truth is for sale. Packaging deep, but the account is on zero. Flexing for the gram, you be social media hero. Alakada Genzi, living for the doings, bury your friends, catch us for the shooting. Shakara, oh, packaging deep, I'm a Alakada. Check your DM, everybody they hear you. For your village, even your neighbor no trail you. Sapana master, he they teach you the lesson. But for the story, we they give us the flexing. Real life different. No pressure when the lights turn off, you go find your keep you doing Yes, sir. Mo fẹ́ fi àṣírí kan yìí nínú ìwé mi. Àpàdé ìwé Matthew orí kẹrìnlélógún láti ẹsẹ̀ ogún sí ibi tó parí sí. Yes, sir. A fẹ́ ṣàlàyé nípa ìgbàsókè àwọn àyànfẹ́ àti àwọn oníwàásù ìgbà ìkẹyìn tí wọ́n ń pe orúkọ Jésù tí kì í sì ṣe Jésù ló rán wọn níṣẹ́. Mo ní ìbéèrè fún yín. Ṣé ẹ ti ẹ gbà pé Jésù ń padà bọ̀? Alàgbà, mi ò gbàgbọ́ pé Jésù lè padà wá. Because ẹni tó ti kú over 4,000 years ago kan tó bí mi ni wọ́n ti sọ wípé Jésù ń padà bọ̀. Mọ́mísí mi sọ fún mi gan wípé kan tó bí àwọn náà ti ní pé Jésù ń padà bọ̀ kò tí ì dé láti gbà ẹ́. Ó possible. Ó possible sir. Dídé tí Jésù yóò dé bí ó lè lóru ni ó wúwo ju bẹ́ẹ̀ ti sọ lọ. Ìwé Gàlátíà orí 6 ẹsẹ̀ 7 ó ní a ò lè gan Ọlọ́run ohunkóhun téèyàn bá fúrúgbìn òun ni yóò ká. Ẹ wò mí sà, ìgbà kan bẹ tí ìgbà ewu yóò dé. Ìgbàsókè àwọn àyànfẹ́ yìí ó jẹ́ ìgbà tó ní agbára. Sà, ó jẹ́ ìgbà tí a ó mú ọkọ, tá ó fi aya sílẹ̀, tá ó mú aya, tá ó fọkọ sílẹ̀, tá ó mú àwọn ọmọ, tá ó fa àwọn òbí rẹ̀ sílẹ̀. Tó jẹ́ pé kálukú ò ní rójú ara wọn ṣùgbọ́n kálukú ni yóò mọ sàsálà fún ẹ̀mí ẹ̀. Báwo lẹ rò pé yẹn ṣe possible kí ìyàwó má dákọ ẹ̀ mọ́, kí wọ́n gba ọkọ lọ́wọ́ ìyàwó, kí ìyá má dá ọmọ ẹ̀ mọ́ mọ́? Babe, so possible kò fi mí sílẹ̀. Láíláí kò lè work rárá. Yes sir. Ìgbà yìí máa wúwo ju ń tẹ́ ẹrù yìí lọ. Ìdí rèé dídé tí Jésù yóò dé bí olè lóru ni. Ó sì wá wù mí pé ní ìgbà ìkẹyìn yìí ó wù mí kẹ́ ẹ wà lára àwọn àyànfẹ́ tá ó gbà sókè. Ǹjẹ́ ẹ tiẹ̀ ṣetán láti fi ayé yín fún Jésù? Ṣùgbọ́n alàgbà, mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kí nǹkan kan dá mi lójú. Ṣé gbogbo nǹkan tẹ́ ń sọ fún mi yìí ò tọ́ ni? Ìwé Matthew orí 14 láti ẹsẹ̀ 20 sísàlẹ̀ ibẹ̀ ló wà nínú ìwé mímọ́. Kí n má parọ́ fún yín, ìwàásù yín bá ọkàn mi pàdé. Tó bá jẹ́ wípé bẹ́ẹ̀ ṣe sọ bẹ́ẹ̀ ló ṣe rí, mo ṣetán láti fàyè. Bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ jẹ́ ká gbàdúrà orúkọ Jésù. Ẹni ńlá tí ń jẹ́ Jèhófà. Kábíyèsí. Ṣiṣẹ́ lórí ìgbàlà ọkàn wa. Olúwa gba ọkàn wa là. Àmín Jésù. Àti bírọ́dà mi àti sísítà mi gba ọkàn wa là. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Bá mi ṣètò everything because ẹwẹ yín tí ẹ tún orí tébù yẹn ṣe o ẹ tó tébù ẹ̀mí fẹ́ kó dọ̀tí rárá. Àlàáfíà fún yín o. Àlàáfíà fẹ́ tó ń bọ̀ kí lẹ fẹ́ ìṣẹ̀mọ́ wà ẹ̀bá wà fùfú ráìsì àtẹ̀wá wà sà. No, èmi gan ni mo wá fún yín lóúnjẹ tẹ̀mí. Yes ma, àwọn àdìtú kan wà nínú Bíbélì tí mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀. Ìwé Matthew orí 14
láti ẹsẹ̀ ogún sí ìsàlẹ̀ àdìtú nípa ìgbàsókè àwọn àyànfẹ́ àwọ̀ pupa la fi kọ́. Yes ma, ìgbà yìí yóò jẹ́ ìgbà tó lágbára, ìgbà tá a máa mú ọkọ, tá a máa fìyàwó lẹ̀, ìgbà tá a máa mú ìyàwó, tá a máa fọkọ lẹ̀, ìgbà tá a máa mú àwọn ọmọ, tá a máa fi àwọn òbí wọn lẹ̀. Ìgbà yìí jẹ́ ìgbà ìpayín kékeré tí kálukú yóò máa sásálà fún ẹ̀mí rẹ̀, kálukú yóò máa sásọ̀tún sásòsì, torí pé ìṣe àti ìwà kálukú ó ní yóò sọ̀rọ̀ ibi tá à ń rè ní ọjọ́ náà. Ìwé Gàlátíà orí ìkẹfà ẹsẹ̀ ìkeje wípé ẹ má ṣe jẹ́ àtàn ìjẹ àlè gan Ọlọ́run. Ohunkóhun téèyàn bá fúrúgbìn òun ni yóò ká. Ṣé ẹ ti ẹ̀ gbà pé Jésù ń padà bọ̀? Jésù padà ẹ̀wọ̀n yẹn story tó ti pẹ́ ni wọ́n ti ẹ̀ máa sọ, ó ti pẹ́ tẹ́sí máa ń sọ, Jésù ò lè padà wá. Ìgbàgbọ́ àwọn ènìyàn nìyẹn, ṣùgbọ́n mi wá fẹ́ kí ti yín rí bẹ́ẹ̀. Ẹ̀yin ní lọ́kàn pé lóòótọ́ ló ń padà bọ̀. Ẹ wá rí i dájú wípé ohun tẹ́ ẹ bá ń ṣe nísinsìnyí ẹ má jẹ́ kó kó bá yín ní ìgbà yìí. Ìdí rẹ̀ dídé rẹ̀ bí olè lóru ni yóò jẹ́. Ìgbà agbára àti ìgbà ipá sì ni. Dídé tó bá sì dé ilẹ̀ yóò mì. Ọlọ́mọ ò ní dá ọmọ rẹ̀ mọ̀. Aláya ò ní dọ́kọ ẹ̀ mọ̀. Torí kálukú ọmọ sásálà fún ẹ̀mí rẹ̀ lọ́jọ́ náà ni. Ẹ wo ṣé ẹ ṣe tán láti fàyè yín fún? Mo fẹ́ o, mo fẹ́ o. Orúkọ Jésù. Àmín. Ayérayé Ọlọ́run ìyá ẹni tó ní ọkàn bá ti dé. Àmín. Ó gba ọkàn wa. Àmín. Ó gba ọkàn wa. Àmín. Ó gba ọkàn wa. Àmín. Àmín. Àmín o. Àmín. Àmín. Ìtàpolówó ara yín tó ẹ̀polówó Jésù ohun tẹ́lẹ̀ ó ṣe ẹ̀ ò rí ṣe. Ta ló ń wí bẹ́ẹ̀ tó ń rí bẹ́ẹ̀ bí kò ṣolúwa? Ta ló ń wí bẹ́ẹ̀ tó ń rí bẹ́ẹ̀ bí kò ṣolúwa? Ta la lè wí lè ṣe o bí kò ṣolúwa? Ta la lè wí lè ṣe o bí kò ṣolúwa? Tẹ́ bá ní ìyanu yóò ṣe. Uncle, ẹ ṣé sà. Ẹ sà. Tó ń ṣe ìyanu tẹ́lẹ̀ máa mú bọ̀ o. Tẹ́ bá ní ìyanu yóò ṣe. Tí kò bá wẹni tó ń ṣe ìyanu. Ṣé mo lè já ìṣẹ́jú kan nínú àkókò yìí? kò ṣe torí owó tẹ fún mi ṣá. No, mo mo fún yín. fowó báyọ̀ ṣeré o. Mo fún yín ni. Ó bẹ́tà. Yes sir, mo fẹ́ ṣàlàyé àwọn àdìtú kan fún yín nípa Bíbélì. mo ń gbọ́ Pàápàá sà. jùlọ ìgbàsókè àwọn àyànfẹ́ tó wáyé nínú ìwé Mátíù. Àwọn ènìyàn ò fẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ mọ́, àwọn oníwàásù wa ò sì wàásù débẹ̀ mọ́. Àmọ́ Olúwa fi sí mi lọ́kàn pé kí n sọ fún yín pé ìgbà kan ń bẹ tí wọ́n ń pè ní ìgbà ewu. Ìgbà ewu yóò dé, ìgbà tá ò mú ọkọ, tá ò fi ìyàwó sílẹ̀. A gba àwọn ọmọ sókè, a ó sì fa àwọn òbí wọn lẹ̀. Sà, so possible ṣá. ẹ wo bí sà, ó possible. Ṣé rí ìbéèrè tẹ́ béèrè ò dùn mí? Àwọn èèyàn náà ń rò ó pé so possible torí wọ́n rò pé so lè ṣeé ṣe bẹ́ẹ̀ láti gba àwọn àyànfẹ́ sókè bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ìgbà náà ti sún métílé, òun náà ló dẹ̀ sí máa wá possible. Ó kẹ́ jẹ́ sọ kíní kan fún yín, ṣé ẹ gbà pé Jésù ń padà bọ̀ lẹ́ẹ̀kejì? Bàbá ẹ gbàgbé yẹn, Jésù padà bọ̀ látọdún wo? Jésù ti lọ, kò lè padà wá. Okay sà, èmi fi ń dá yín lójú pé Jésù ń padà bọ̀. Kíní kan ni pé ẹ rí i wípé ẹ ṣiṣẹ́ lórí ìgbàlá ọkàn yín dáadáa. Ẹ gba Jésù ní Olúwa àti olùgbàlà yín. Ẹ má bínú sá o, torí ìpáyé kékeré lẹ́ẹ̀kejì yẹn ó le díẹ̀, kò ní sí ikú ò ní pa àwọn èèyàn. Ìdí ni pé ìwé Mátíù fìdí ẹ̀ múlẹ̀ pé yóò dé bí olè lóru ni. Ṣé ní ìgbàsókè àwọn àyànfẹ́ yìí yóò ní agbára tó bẹ́ẹ̀ gẹ́ àwọn ènìyàn ó máa sunkún nínú ìpayín kékeré, ara ó máa ní wọn ò ní rí ìdẹ̀rùn títí ìgbà kẹta yóò fi dé. Àmọ́ ìgbà kejì yìí ẹ ṣe gbìyànjú kí dídé rẹ̀ yìí kẹ́ ẹ wà lára àwọn àyànfẹ́ ta ó gbà sókè. Ṣé ẹ ṣe tán láti fi ayé yín fún? Bàbá ẹ wo mo ṣe tán. ẹ jẹ́ àgbàdua ayérayé Ọlọ́run ìyanu, ọba tó ní ọkàn ọba àti ìgbòyè, ó yá jẹ́ kí ọkàn wa kó di ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ̀. Àmín. Mo ní lórúkọ Jésù ọkàn yín máa di ìtẹ́wọ́. Ohun tẹ́lẹ̀ ó ṣe ẹ̀ ò rí ṣe. Ẹ̀polówó Jésù. Ẹ káàárọ̀ mọ́mì. Ẹ káàárọ̀ mà. God bless you mọ́mì. Ẹ má bínú mà. Mọ́mì, ṣé mo lè bá yín sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú kan? Ẹ bá nígbà mí lákòókò. Ẹ ṣé mà, mo fẹ́ sọ àwọn àṣírí kan fún yín nípa ìwé mímọ́. Bẹ́ẹ̀ ni tí àwọn oníwàásù ò fẹ́ wàásù nípa ẹ̀ mọ́, but ẹ jẹ́ á gbàdúrà orúkọ Jésù. Ọlọ́run a fẹ́ gbọ́rọ̀ yín bá wa sọ̀rọ̀, gba ọkàn wa là, Jésù Olúwa wa. Mọ́mì, ǹjẹ́ ẹ mọ̀ pé ní ìgbà ìkẹyìn ìgbà ewu yóò dé? Ìgbàsókè àwọn àyànfẹ́ ò ní pẹ́ dé mọ́. Bẹ́ẹ̀ ni àkókò yìí la máa mú ọkọ tá a máa fi aya sílẹ̀, àkókò tá a máa mú aya tá a máa fi ọkọ sílẹ̀. Ìgbà yìí jẹ́ ìgbà ewu tó lágbára púpọ̀ jù torí kò ní sí ojúsàájú. Mọ́mì, ǹjẹ́ tí ẹ mọ̀ pé Jésù ń padà bọ̀? Padà bọ̀ látọdún ta ti ń gbọ́ pé Jésù ń padà bọ̀ àjẹrí kókó, èmi ò ní gbàgbọ́ náà mọ́ o. Mọ́mì, ẹ lọ gbàgbọ́ dáadáa torí pé Jésù ń padà bọ̀. Ṣé wàá rí dídé rẹ̀ yìí àwọn àyànfẹ́ nìkan
ló máa gbé gòkè. tó bá jẹ́ pé lóòótọ́ nígbà wọn ló fẹ́ ṣẹlẹ̀. ẹ ṣe Jésù tí wọ́n ní ó ń bọ̀ wá láti ìgbà pípẹ́ tí ẹ̀ ń gbọ́ yẹn nísìnyí ló máa ṣẹlẹ̀ láìpẹ́ yìí òun ló máa ṣẹlẹ̀. ẹ wo mo fẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ lórí nǹkan kan ìgbàlá ọkàn yín ṣe pàtàkì kẹ́ ẹ lè bá àwọn àyànfẹ́ gòkè nígbà tí àkókò yìí bá tó. ìdí ni wípé a ó mú ọkọ a ó fi ìyàwó lẹ̀ a ó mú ìyàwó a ó fọkọ lẹ̀ àkókò tá ó mú ọmọ tí àwọn òbí ó wà ńlẹ̀ ó dára púpọ̀ kẹ́ ẹ wà lára àwọn tá ó gbà sókè nígbà náà torí pé tí a ò bá fi gbà yín sókè kò ní sí ikú mọ́ tí ìbá pa ènìyàn ìpayín kékeré ò sì ní dúró. Mami ohunkóhun tó wù kó fẹ́ láti dí yín lọ́wọ́ láti má délé mọ́mì ẹ jù ú lẹ̀ lónìí lórúkọ Jésù yóò sì dára fún yín. mo yọ̀ǹda. Mọ́mì ṣé ẹ wá gbà láti fi ayé yín fún. mo gbà láti tẹ̀lé ti Jésù o. mo ṣe tó. A dára fún yín ẹ já gbàdúrà orúkọ Jésù Ọlọ́run gba ọpẹ́ wa dí ọkàn wa mú fún ilé ìkẹyìn ká wá yẹ Jésù Olúwa wa. God bless you mọ́mì it is well with you ẹ máa ta ọ God bless you. Sọ fáwọn choir kan ṣe practice John adara fún wàrà ànúgbà ní sùúrù èmi mo ní kó wá òdẹ ti pẹ́ǹsìn àwọn tí mo fẹ́ fi hàn ẹ́ èmi ò lè dúró mọ́ torí mò ń lọ síbì kan ó ti pẹ́ jù now ìyẹn aside ni àwọn akọrin ló kì í wá chọ́ọ̀chì mọ́ gbogbo tó ń ṣe ní chọ́ọ̀chì ó kì í wá ṣé o tí ì tó ní ìgbàlà náà àbí ó ní àwọn iṣẹ́ ìyanu kan tó o sì ń retí yàtọ̀ fún àwọn tó ti ń ṣẹlẹ̀ yìí mò ń bí ẹ̀. bọ̀dá kò rí bẹ́ẹ̀ mo ti change gbogbo ìwà tẹ́ òbí mo ń wù tẹ́lẹ̀ mo ti change ṣé mo pé instrumentalist ni mí bàbá ìyẹn kọ́ mo ti church tí mo lọ káàkiri mo ti change even the last crusade tí mo lọ mo ti rí gbàlà ọkàn mo ti gbàlà ọkàn níbẹ̀. gbọ́ mi agbèrè ìjọ òun ló ń ṣe John kò gbóná kò tutù ni wọ́n ń pè wàá mọ̀ gbọ́ tí ìgbàsókè àwọn àyànfẹ́ bá dé kí ló fún ọ ní ìdánilójú pé ó bá wọn lọ ó ò lè bá wọn lọ. pẹ̀lú bó bẹ́ẹ̀ ni ó ò lè rí ìjọba ọ̀run wọ̀ pẹ̀lú bó ti ń ṣe yìí gbogbo ẹni mo fi sọ fún ẹ ibi tó lóò ti ń gba ayé Jésù tó ọlọ́ọ̀gbà ọlọ́ọ̀bì kan ọgbà ìwọ tí mo mọ̀ instrumentalist tẹ́ ẹ bá ti dé programu ẹ ní Jésù kankan tẹ́ ẹ gbà ń bẹ̀ tí wọ́n bá ti kọrin lẹ̀ báyìí tí wọ́n kọrin mọ́ tó ti ń ṣe prayer báyìí àbí tán náà ń wàásù ẹ ti jáde ta èmi ṣe fẹ́ mọ̀ pé orí Jésù gbà ń bi tọ́ lọ kúnlẹ̀ jẹ́ kí n fi gbàlà yẹn náà ná. orúkọ Jésù ayérayé Ọlọ́run ìyanu ìránṣẹ́kùnrin Olúwa gba ọkàn rẹ̀ là ní ìkẹyìn ọjọ́ jẹ́ kó bá ọ jọba ògo ni fọ́lọ́run lókè ọ̀run. John Adéọlá kí ló ń ṣe inú aṣọ funfun. èwo ń tí funfun. John John. ṣé o ti kú ni èmi sì wà láàyè. Adéọlá. Adé. Ibo ni fèrè ti dún. Tí ó dè mí lọ́nà iye mẹ́ta lọ́kàn bá mi mú kúrò. Ohunkóhun tí ó dè mí lọ́nà iye mẹ́ta lọ́kàn bá mi mú kúrò.